àbí Tinubu ló dẹ àwọn NNPC sí Dangote ni wọ́n máa fẹ́ bà tàwọn ọmọ Nàìjíríà jẹ́. Láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ní iléeṣẹ́ NNPC, ìyẹn iléeṣẹ́ tó ń sí ọ̀rọ̀ epo bẹntiróòlù nílẹ̀ wa, fi ń gba owó rẹpẹtẹ lọ́wọ́ ìjọba àpapọ̀ lọ́dọọdún. Owó ńlá tó lè tán ọ̀pọ̀lọpọ̀ ìṣòro Nàìjíríà ni. Owó tí wọ́n lè fi ṣe títì, owó tí wọ́n lè fi ṣe ọ̀nà reluwé, owó tí wọ́n lè fi tún ọsibítù àti iléèwé ṣe, owó tí wọ́n sì lè fi pèsè iná mọ̀nàmọ́ná tí ìdajì wàhálà tó ń bá wa nílẹ̀ yìí lójoojúmọ́ yóò fi lọ láwú. Ṣùgbọ́n NNPC ló ń gba owó yìí. Ohun tí wọ́n ní àwọn ń fi owó náà ṣe ní láti tún àwọn ilé ìfọpo wa ṣe, ìyẹn rìfáínárì. Kò sí ayé ìjọba kan tí wọn kì í gba owó burúkú báyìí o. Wọ́n gbà á dáadáa láyé àwọn ológun tó gbẹ̀yìn. Wọ́n gbowó rẹpẹtẹ lásìkò Ọbásanjọ́. Ti ayé Yar'Adua àti Jonathan burú gan-an. Àmọ́ ti ayé Buhari ló gbògìrì. Wọ́n gba kinní kan lọ́wọ́ ìjọba bá mádìẹ náà. Àwọn pàápàá mọ̀ pé àwọn gbowó lọ́wọ́ wọn. Bí wọ́n ti ń gbowó yìí, bẹ́ẹ̀ ni wọ́n ń kó omi. Bí wọ́n ti ń gbà á, bẹ́ẹ̀ náà ló ń pòórá. Ọ̀rọ̀ náà sì burú fún Nàìjíríà gan-an. Àmọ́ èyí tó burú ni pé gbogbo bí wọ́n ti ń gbowó tí wọ́n láwọn fẹ́ fi tún rìfánárì ṣe yìí, bẹ́ẹ̀ náà ni rìfánárì yìí ò ṣiṣẹ́. Kò síjọ́ kan tó ṣiṣẹ́. Nàìjíríà kò sì pèsè epo bẹntiróòlù tó tó láti lò fáwọn aráàlú rí. Nídìí èyí, pẹ̀lú gbogbo owó tí wọ́n ń gbà, ilẹ̀ òkèèrè ni NNPC ti ń ra epo bẹntiróòlù tí Nàìjíríà ń lò nítorí wọn kò lè pèsè epo mọ́tò fún wa. Ẹ wàá mọ nǹkan, bí wọ́n ti ń ra epo yìí wá, bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbowó lọ́wọ́ ìjọba. Owó tí wọ́n ń gbà lọ́wọ́ ìjọba yìí ni wọ́n ń pè ní sọ́bsidì. Kí ni sọ́bsidì? Owó ìrànlọ́wọ́ ni wọ́n pè é. Tí NNPC bá gbé epo tó rà láti ìlú òyìnbó wá, wọ́n lè ní àwọn ra epo náà ní $100 100 fún lítà kan. Wọ́n á wá sọ fún ìjọba pé àwọn kò lè ta epo náà ní $100 fún àwọn ọmọ Nàìjíríà o, àfi kí àwọn tà á ní 60 péré, ìyẹn $60. Wọ́n á wá ní kí ìjọba san $40 $40 tó kù fáwọn. Kówó tí àwọn fi ra epo náà lè pé. Nídìí èyí, ìjọba Nàìjíríà yóò máa san $40 fún lítà epo kan tẹ́nikẹ́ni bá lò. Àpò àwọn alájọṣe NNPC lówó náà sì ń lọ. Kí ọ̀rọ̀ náà lè yé wa dáadáa, NNPC yóò ní òun ra epo ní $100 láti ìlú òyìnbó, ṣùgbọ́n òun ò lè tà á ní $100 fáwọn ọmọ Nàìjíríà nítorí wọ́n á pariwo pé ó ti wọ́n jù. Wọn yóò sì bẹ̀rẹ̀ sí bá ìjọba jà. Wọ́n á máa ṣe ìwọ́de. Nídìí èyí, NNPC á ní àwọn máa tà á ní $60 fún wọn káwọn aráàlú lè sinmi ẹnu wọn. Àmọ́ $40 tó kù kí owó táwọn fi rà á fi pé, ìjọba Nàìjíríà ni yóò san fáwọn. Bí NNPC ti ń ṣe láti ọjọ́ pípẹ́ rèé tí wọ́n ń gba sọ́búsídì lọ́wọ́ ìjọba, bẹ́ẹ̀ gbogbo gbèsè tí iléeṣẹ́ yìí ń dá síjọba àtàwọn ọmọ Nàìjíríà lọ́rùn yìí, ohun kan náà ló ń fà á. Àwọn làwọn ò ní ibi tí wọ́n ti lè fọ epo rọ̀bì tó ń di bẹntiróòlù. Epo rọ̀bì tí wọ́n fi ń ṣe bẹntiróòlù tí à ń wí yìí ní Nàìjíríà níbí ni wọ́n ti ń wà o. Àwa la ní o. Bí wọ́n bá wa epo náà tán, kàkà kí wọ́n fọ̀ ọ́ níbí, wọn yóò rú lọ sílùú òyìnbó, wọn yóò tà á fáwọn kan níbẹ̀. Àwọn yẹn á rà á, wọ́n á fọ̀ ọ́, wọ́n á wá tà á ní ìlọ́po méjì owó tí wọ́n fi rà á níbí. Lọ́wọ́ wọn náà ní NNPC yóò ti tún lọ padà rà á láti wá tà á nílé. Àwọn ọmọ akótilétà, àwọn ọmọ apatọ́rọ́ dáná nínú, àwọn ọmọ tó ní ẹgbàá nílé tó tún lọ yá ẹgbàá níta tí kò mọ̀ pé ẹgbàá tó wà nílé náà lòun ń ná. Ṣé wá rí gbogbo bí wọ́n ti ń ṣe yìí? Àwọn èèyàn kan tí wọ́n ń pè ní alágbára láti iléeṣẹ́ NNPC yìí títí dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣèjọba ni wọ́n ń fi kinní náà kówó jẹ. Owó burúkú ni wọ́n fi ń kó jẹ o. Lọ́nà àkọ́kọ́, ìjọba kì í bá wọn dé ibi tí NNPC ti ń ra epo. Iye tí wọ́n bá pè é fún wọn náà ni. Lọ́nà kejì, NNPC nìkan kọ́ ló ń ra epo. Àwọn náà tún gbé e fáwọn alágbàtà kan tí wọ́n ń ra epo náà lórúkọ wọn ni. Ṣé ẹ wá rí, àwọn alágbàtà míì kò ní gbé epo ẹyọ kan báyìí wọlé. Wọn yóò sì kọ̀wé jáde pé àwọn gbé epo ọkọ̀ ojú omi ńlá méjì tàbí jù bẹ́ẹ̀ lọ wọlé. Wọn yóò sì gba owó yìí lọ́wọ́ ìjọba. Wọn yóò sì pín mọ́ ara wọn lọ́wọ́. Owó tí kìí ṣe owó kékeré rárá ni. Lọ́nà míì, tí wọ́n bá gba láńsẹ̀nsì tí wọ́n ní kí wọ́n lọ ra epo yìí wá,
tí wọ́n bá ra epo náà dé wọn kò jẹ́ gbé gba Nàìjíríà wá, wọ́n ń lọ tà á sórílẹ̀-èdè míì bíi Cameroon, Benin tàbí Ghana ni. Bẹ́ẹ̀ Nàìjíríà ni yóò sanwó, wọn yóò tún gbowó sọ́bsidì mọ́. Gbogbo ohun tí NNPC ń ṣe láti ọjọ́ yìí rèé. Bẹ́ẹ̀ ni wọn kò yéé gba owó lọ́dọọdún pé àwọn fẹ́ fi tún rìfánárì ṣe. Bẹ́ẹ̀ náà ni lọ́dọọdún yìí ní rìfánárì kò fi ṣiṣẹ́. Bí rìfánárì kò ṣe ṣiṣẹ́ yìí tí NNPC kò pa kọ́bọ̀ kan wọlé, bẹ́ẹ̀ ni wọ́n ń gba òṣìṣẹ́ lóríṣiríṣi sí i. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbé àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀ ga láì ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀ ń lọ sílùú òyìnbó fún ẹ̀kọ́ nípa rìfánárì àti àwọn orí burúkú ètò bẹ́ẹ̀ káàkiri. Kò sí sóhun méjì tí wọ́n fi ń ṣe o, owó ni wọ́n fi ń kó jẹ. Bẹ́ẹ̀ gbogbo bí wọ́n ti ń ṣe yìí kò sí ìjọba kan tí kò mọ̀. Gbogbo àwọn ìjọba ló mọ̀ pé ohun tí NNPC ń ṣe nìyí. Ọbásanjọ́ fúnra ẹ̀ mọ̀, ó gbìyànjú láti wá nǹkan ṣe sí i, pàbó ló já sí. Òun fẹ́ ta àwọn ilé ìfọpo yìí ni, àwọn tí wọ́n wà ní Port àti Kaduna. Ó tilẹ̀ tà á fáwọn Dangote, àmọ́ nígbà tí Umaru Yar'Adua dé ó gba kínní náà padà lọ́wọ́ àwọn tí wọ́n rà á, ó ní tìjọba ni. Bẹ́ẹ̀ la tún padà sí square one bí ọ̀rọ̀ àwọn olóyìnbó, a padà sẹ́sẹ̀ àárọ̀ níbi tí a ti lọ gan. Kùkùté kan kì í fọ́ni lépo lẹ́ẹ̀mejì, ṣùgbọ́n ti Nàìjíríà yìí lọ́dọọdún ní kùkùté kan náà ń fọ́ wa lépo. Jonathan kò tilẹ̀ dé apá ibẹ̀ ní tiẹ̀, ó dákẹ́ jẹ́ nítorí kò fẹ́ ṣe àwọn alágbára tí wọ́n fi kínní náà jẹun. Àmọ́ nígbà tí Buhari dé ní 2015 ohun gbogbo kúkú di wọ́n lò bí ọ̀rọ̀ àwọn eléré. Ní 2016 àwọn NNPC kúkú ní àwọn máa ti rìfánárì wọ̀nyí pa. Wọ́n ti Pọ́tà, wọ́n sì ti Wọ̀rí, wọ́n ní àwọn fẹ́ tún méjèèjì ṣe. Fún odidi ọdún 7 sí 9 àwọn èèyàn náà kò rí kínní náà tún ṣe. Àbí irú orílẹ̀-èdè wo leléyìí? Bẹ́ẹ̀ ni kì í ṣe pé kò sí owó. Lọ́dọọdún ni kí n náà ń mi owó ńláńlá bíi kàlòkàlò. Àmọ́ bí wọ́n bá ná $100 mílíọ̀nù lọ́dún yìí tí kí n náà kò ṣiṣẹ́, $2 mílíọ̀nù ni wọn yóò ná lọ́dún tó bá tẹ̀lé. Bí wọ́n sì ṣe ń náwó burúkú yìí lọ́dọọdún nìyẹn. Ìjọba Buhari sì ń kó owó náà kalẹ̀ pàṣépàṣé. Bẹ́ẹ̀ làwọn aráabí ń gbọ́n owó náà mu bí ẹni ń fi igbá ńlá gbọ́n mi. Gbogbo ìgbà ni NNPC ń tan ìjọba, bóyá ìjọba fúnra ẹ̀ ló sì ń tan NNPC. Àwọn méjèèjì ṣàjọ ń tan ara wọn, àmọ́ ọmọ Nàìjíríà ló ń forí fa. Bí Buhari ṣe ya tiẹ̀ tó ṣá o, tí ayé rò pé ohun rere kan kò lè ti ọwọ́ ẹ̀ jáde, òun ló fún àwọn iléeṣẹ́ àdáni ní láńsẹ̀nsì láti ní iléeṣẹ́ ìfọpo tiwọn. Níbẹ̀ ni Dangote sì ti gba láńsẹ̀nsì tiẹ̀ náà, bó tilẹ̀ jẹ́ pé ó ti ń lé kinní náà láti ayé ìjọba Jonathan tí kò tó lọ́wọ́. Dangote bẹ̀rẹ̀ sí í kọ́ ilé ìfọpo tirẹ̀ láti ọdún 2016. Ilé ìfọpo tuntun láti ilẹ̀ ló ti ń kọ́. Nígbà tí yóò sì fi di ọdún 2023 Buhari wá bá a ṣí ilé ìfọpo náà, wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní 2024. Kí ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ sí ni bí wàhálà ti dé bá àwọn NNPC àtàwọn alágbára Nàìjíríà nìyẹn. Ọ̀tọ̀ ní ìpolongo burúkú tí àwọn èèyàn yìí kọ́kọ́ gbé jáde pé Dangote nìkan ló fẹ́ ní gbogbo iléeṣẹ́ ní Nàìjíríà, tí wọ́n ní bó ṣe ràgàbo iléeṣẹ́ símẹ́ǹtì náà ni yóò ràgàbo iléeṣẹ́ epo bẹntiróòlù ilẹ̀ wa. Àwọn èèyàn yìí gbàgbé pé iléeṣẹ́ Lafarge wà níbẹ̀ tó ń ṣe símẹ́ǹtì lóríṣiríṣi tí wọ́n sì ti bẹ̀rẹ̀ tipẹ́ kí Dangote tó dé rárá. Wọn kò rántí iléeṣẹ́ BUA tó ń ṣe símẹ́ǹtì àtàwọn iléeṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ti iléeṣẹ́ ìfọpo Dangote, àwọn NNPC fúnra wọn dá sí i. Wọ́n ra shares ìpín ìdókòwò níbẹ̀. Bí èèyàn ò bá sì nígbàgbọ́ nínú nǹkan, ó dájú pé kò ní kówó ẹ̀ sílẹ̀ sí i. Àmọ́ lẹ́yìn tí iléeṣẹ́ náà bẹ̀rẹ̀ tí wọ́n ń fọ epo, NNPC rí pé gbogbo ọ̀nà ìjẹ burúkú, gbogbo ọ̀nà ìwà ìbàjẹ́ tí àwọn ń hù, gbogbo ẹ̀ ní iléeṣẹ́ tuntun náà fẹ́ dì. Àkọ́kọ́ ni pé wọ́n láwọn ò ní ta epo rọ̀bì tí à ń ṣe ní Nàìjíríà níbí fún un, kóun náà máa lọ ra epo wá láti òkè òkun. Ǹjẹ́ kí ló dé? Wọ́n ní àwọn ti fi epo rọ̀bì ilẹ̀ wa yáwó rẹpẹtẹ nílùú òyìnbó, àwọn kò sì mọ ìgbà tí àwọn lè san owó náà tán. Ṣé ọ̀rọ̀ nìyẹn ní ìlú tó lọ́ba tó sì níjòyè? Ṣé ọ̀rọ̀ nìyẹn lórílẹ̀‐èdè tó ní ààrẹ àtàwọn aṣòfin? Àwa là ń ṣe epo ní Nàìjíríà tí à ń gbé e lọ sí òkè òkun lọ fọ̀. Tí iléeṣẹ́ kan wá dé sí Nàìjíríà tó fẹ́ fọ epo náà, a sì wá gbogbo ọ̀nà láti dínà mọ́. Nígbà tíjọba tún pàṣẹ pé kí wọ́n máa ta epo náà fún wọn,
wọ́n láwọn kò lè ta iye tí Dangote fẹ́ fún, iye kan ni àwọn lè tà. Àwọn ọ̀jọ̀gbọ́n inú ìjọba àtàwọn olókòwò àgbáyé ní kò sí làákàyè nínú ká máa ṣe ọjà ní Nàìjíríà ká máa wá fi owó Amẹ́ríkà ra ọjà náà. Wọ́n ní kí wọ́n jẹ́ kí Dangote máa ra epo rọ̀bì pẹ̀lú owó náírà lọ́wọ́ NNPC tó ń ṣe. Tipátipá ni NNPC fi gbà bẹ́ẹ̀ tí wọ́n ní kí Dangote àtàwọn ilé-iṣẹ́ ìfọpo míì tó kù máa san náírà fáwọn. Àǹfààní méjì ló wà nínú ìgbésẹ̀ náà. Àkọ́kọ́ ni pé owó dọ́là tó bà gbogbo nǹkan wa jẹ́ yìí, tó jẹ́ tí o bá fẹ́ ra ilé yìí wọ́n á ní dọ́là tiwọn, bí o bá fẹ́ ra tọ̀hún wọ́n á ní dọ́là tiwọn, kò ní sí irú ariwo bẹ́ẹ̀ mọ́, nítorí dọ́là tí àwọn tí wọ́n ń ra epo bẹntiróòlù láti òkè òkun kó lọ sọ́hùn pọ̀ ju ohun tí agbára Nàìjíríà ká lọ. Bí NNPC bá ń ta epo fún Dangote àtàwọn onílé ìfọpo tó kù ní Nàìjíríà pẹ̀lú náírà, kò ní sí wàhálà lórí owó dọ́là mọ́. Lọ́nà kejì, owó náírà tiwa náà á máa lágbára lọ́jà àgbáyé. Bí kinní náà ìbáṣerọ àwọn èèyàn Nàìjíríà lọ́rùn tó, NNPC kò jẹ́ kó ṣeé ṣe. Ní báyìí wọ́n ní àwọn kò fẹ́ fi náírà ta epo fún Dangote àti àwọn tó kù mọ́, pé tí wọ́n bá fẹ́ ra epo owó dọ́là ni wọ́n gbọ́dọ̀ máa wá fi ra epo rọ̀bì lọ́dọ̀ àwọn. Kí ló fa eléyìí? Kò sí ohun tó fà á ju pé nígbà tí iléeṣẹ́ Dangote bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe epo jáde, ọ̀pọ̀ àṣírí tí àwọn NNPC ń bò, ọ̀pọ̀ irọ́ tí wọ́n ti ń pa láti ọjọ́ yìí wá, gbogbo ẹ̀ ló bẹ̀rẹ̀ sí tú jáde. Kíá làwọn náà jáde. Wọ́n ní iléeṣẹ́ ìfọpo tí àwọn ti ń túnṣe láti ọdún 9 wá. Iléeṣẹ́ náà ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àti pé yóò máa ṣe epo rẹpẹtẹ jáde lójoojúmọ́. Àwọn ọlọ́gbọ́n ọmọ Nàìjíríà mọ̀ pé irọ́ ni, wọ́n sì jáde wọ́n sọ bẹ́ẹ̀. Àmọ́ àwọn ajá ìjọba, àwọn aríjẹ nídìí ìbàjẹ́ bẹ̀rẹ̀ ariwo. Wọ́n ní òótọ́ ni NNPC ń sọ, wọ́n sì bá wọn polówó irọ́ náà káàkiri. Nígbẹ̀yìn, títí di bí a ti ṣe ń wí yìí, ẹ̀dá Ọlọ́run kan kò lè sọ pé iye epo tí rìfáínárì náà ń ṣe jáde lójúmọ́ rèé, tàbí bóyá kinní náà tilẹ̀ ṣiṣẹ́ tàbí kò ṣiṣẹ́ mọ́. Ìyẹn kò tí ì lọ sílẹ̀ rárá tí wọ́n fi ní ti Warri náà ti tún bẹ̀rẹ̀ iṣẹ́ o. Àmọ́ gbogbo ẹ̀ irọ́ burúkú ló padà já sí. Kàkà kí wọ́n fọ epo ní Nàìjíríà, epo tí wọ́n ń rà láti òkè òkun náà ni wọ́n múra sí. Ṣé ẹni tó gbin 100 èèbù iṣu tó ní 200 ni, nígbà tó bá jẹ 100 òótọ́ tán yóò padà máa jẹ 100 irọ́ ẹ̀ sí i? Nítorí pé Dangote ń ṣe epo tirẹ̀ ní Nàìjíríà, ó bẹ̀rẹ̀ sí dín owó epo kù. Gbogbo ọmọ Nàìjíríà sì gbọ́kànlé pé tó bá ń lọ báyìí owó epo bẹntiróòlù lè má ju 500 naira fún lítà kan lọ mọ́, yàtọ̀ sí bí 1000 kan tí à ń rà á. Eléyìí ló di ìbínú fún wọn ní NNPC tí wọ́n sì ń wá bí wọn yóò ṣe gbégi dínà fún un. Ohun tó fà á tí wọ́n fi ní àwọn kò fi náírà ta epo fún un mọ́ rèé, àfi dọ́là. Wọ́n ti mọ̀ pé tó bá jẹ́ ìlú òyìnbó lòun náà ti ń lọ ra epo rọ̀bì wá sílé, iye tí àwọn bá ń tà á lòun náà máa ta tiẹ̀. Àwọn náà yóò sì ráàyè láti lọ máa ra epo bẹntiróòlù wálé láti òkè òkun kí wọ́n lè máa bá ìjẹkújẹ tiwọn náà lọ. Nígbẹ̀yìn, kò sí ẹni tí ìyà ọ̀rọ̀ yìí yóò jẹ ju àwa ọmọ Nàìjíríà lọ. Ìyà náà yóò sì pọ̀ nítorí bí owó epo bá tún bẹ̀rẹ̀ sí lọ sókè báyìí, kò ní wálẹ̀ mọ́ ní kíákíá. Èyí tó wá yà yàn lẹ́nu jù ni pé Ààrẹ Bọ́lá Tinubu kò lè pé òun kò mọ gbogbo eléyìí. Ó mọ̀ ọ́ dáadáa. Bí kò bá mọ̀ ọ́ dáadáa, kò ní pàṣẹ níjọ́sí pé kí àwọn ọmọọṣẹ́ ẹ lọ pàṣẹ fún wọn ní NNPC kí wọ́n máa fi náírà ta epo fún Dangote àti àwọn tó kù wọn. Ṣùgbọ́n gbogbo àṣẹ tí wọ́n pa fún NNPC, gbogbo ẹ̀ ni NNPC kò tẹ̀lé o. Gbogbo ohun tí wọ́n ní kí NNPC ṣe, gbogbo ẹ̀ ni wọn ò ṣe o. Ìpalára ló sì mú bá gbogbo Nàìjíríà pátá. Kí ló wá ń ṣẹlẹ̀? Àbí Tinubu fúnra ẹ̀ ló ń de àwọn NNPC sí Dangote àtàwọn tó kù ẹ̀ ni? Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ṣé Tinubu yóò wá máa wòran tí NNPC yóò bá ayé gbogbo ọmọ Nàìjíríà jẹ́ ń dán? Àbí kinní kan wà nídìí ọ̀rọ̀ yìí tí kò yé aráàlú ni? Ẹ dákun, ẹ ṣàlàyé ẹ̀ kó yé wa o. Ọláyíwọlá Alága ló yẹ ìdí ọ̀rọ̀ yìí wò fún bòdó àgbáyé tó ń sí àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.